wàhálà ti wà báyìí wàhálà ńlá ti wà kọ́lọ́n bá wa mú wàhálà kúrò ńlẹ̀ ni o eléyìí tí mo tún mú wá fún yín ó ní agbára ẹ farabalẹ̀ dáadáa kẹ́ wo fídíò yìí látòkè délẹ̀ ìlú kí leléyìí ó kẹ́ẹ̀tì ẹ̀gbọ́n náà ojoojúmọ́ là ń gbọ́ news pé ẹ̀wọ̀n jẹ́ nìkan gbé wọ́n pa ẹnìkan wọ́n gé nìkan lórí wọ́n gé nìkan lọ́rùn wọ́n gé nìkan lápá wọ́n kidnap aláboyún oríṣiríṣi àwọn aburú táwọn èèyàn ń ṣe ibi kan trace ẹ̀ sọ́dọ̀ pásítọ̀ èké ọ̀dọ̀ babaláwo òkà even tó fi dórí àǹfààní gan aláburú tó láburú lọ́wọ́ tó ń ṣaburú many people bẹ́ẹ̀ ni àṣírí ti tú tọ́lọ́hún tú àṣírí wọn síta tó ń gbá wọn mú ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ millions of èèyàn wà bẹ́ẹ̀ tó ń ṣaburú yẹn tó yẹ pé ọlọ́run sì ń sún ọjọ́ ìyà wọn síwájú káwá ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò rújú à ń rí bẹ́ẹ̀ èwo tún ni tọ́ba aládé odidi ọba ìlú èmi rò pọ̀ ọba yẹn òun lálákòóso lórí àwọn aráàlú yẹn tá a bá máa pè ní bíi bàbá fún àwọn aráàlú tá a bá máa pè ní aṣojú elédùà gan lórí ilẹ̀ ọba olúwo sọ àwọn ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ yìí mo kàn fẹ́ píkì pọ́ìntì kan àbí méjì kan wọ́n mẹ́sàn èkìtì wọ́n mẹ́sàn kwara èmi wò pọ́n gbìyànjú wọ́n ṣàtúnṣe gẹ́gẹ́ bí olórí ìlú àtàṣíwájú rere àmọ́ tá a bá farabalẹ̀ tá a wò dáadáa kò ń ṣe àwọn ìlú méjì yìí nìkan ni kidnapping àti ritualist wà o kidnappers àti ritualist wà o ibẹ̀ nìkan kọ́ náà ti ń kidnap ibẹ̀ nìkan dẹ̀ kọ́ náà ti ń pa àwọn èèyàn ó fi dé Ìwó gan wọ́n pààyàn ní Ìwó wọ́n pààyàn Ìbàdàn wọ́n pààyàn èèyàn dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú míì ṣó ti yé so ọba aládé wo àwọn ọba aládé wo ló jáláburú èèyàn tó ń fi ẹ̀mí ọmọ èèyàn ṣètùtù kẹ́mi tí wọ́n ó lè gùn ìràpadà ẹ̀mí ẹ jẹ́ ká fara ẹ bá mi subscribe sí Akọ TV ẹ farabalẹ̀ wo fídíò ẹ share ẹ comment ṣó yẹ kó rí bẹ́ẹ̀ odidi ọba aládé. Èkìtì state títí dé Kwara gbogbo yín ẹ lọ dákẹ́ à ń lo èèyàn fún nǹkan kan abẹ́ ń pa àwọn ọmọ wa lẹ́nu abẹ́ ń gé orí àwọn ọmọ wa lọ dákẹ́ rẹ̀ nítorí lẹ́yìn eléyìí láti èyí lọ tẹ́ ti gbọ́rọ̀ lẹ́nu àwọn ọmọ mi lẹ́ ń pa o bàbá alẹ́ Yorùbá lè ní àwọn ọmọ mi lẹ́ ń pa ibà sọba ní bá ń ṣe rẹ̀ tí ń fi èèyàn díẹ̀ ní ara rẹ̀ torí àmọ́ àwọn ọba tán fẹ́ èèyàn díẹ̀ ní ara rẹ̀ lóṣooṣù lẹ́yìn ọba rò pàwọ̀ Ọlọ́run tí ẹ̀ ń ṣe ní ṣìkú ẹ̀ ọkàn ó sì ń sọ báwa tá a jẹ àròlò gbogbo ẹ̀yin àtọ́bá ní o àti joyè ní o àti babaláwo ní o àti pásítọ̀ ní o àti àáfàá ní o àti olóṣèlú ní o àti olóògùn ní o oníṣègùn ní o àtẹ̀ntì ń ṣe bá ní o ẹ má lo èèyàn mọ́ o ẹ má lu àwọn ọmọ wa mọ́ o ẹ má pa àwọn ọmọ wa mọ́ o lẹ́yìn èdè tó bá ti pa àwọn ọmọ wa ò ní sóríire o lẹ́yìn èdè tó bá ti pa àwọn ọmọ wa jayé ó sórí gbùgbù o lẹ́yìn èdè tí mo ti sọ yìí èdè ti ṣe tẹ́lẹ̀ ọlọ́mọ wọ̀ náà ti dáríjì mo gbàdúrà ìdáríjì fún mo sì Èkìtì state títí dé Kwara gbogbo yín ẹ lọ dákẹ́ à ń lo èèyàn fún nǹkan kan abẹ́ ń pa àwọn ọmọ wa lẹ́nu abẹ́ ń gé orí àwọn ọmọ wa lọ dákẹ́ rẹ̀ nítorí lẹ́yìn eléyìí láti èyí lọ tẹ́ ti gbọ́rọ̀ lẹ́nu àwọn ọmọ mi lẹ́ ń pa o bàbá alẹ́ Yorùbá lè ní àwọn ọmọ mi lẹ́ ń pa ibà sọba ní bá ń ṣe rẹ̀ tí ń fi èèyàn díẹ̀ ní ara rẹ̀ torí àmọ́ àwọn ọba tán fẹ́ èèyàn díẹ̀ ní ara rẹ̀ lóṣooṣù lẹ́yìn ọba rò pàwọ̀ Ọlọ́run tí ẹ̀ ń ṣe ní ṣìkú ẹ̀ ọkàn ó sì ń sọ báwa tá a jẹ àròlò gbogbo ẹ̀yin àtọ́bá ní o àti joyè ní o àti babaláwo ní o àti pásítọ̀ ní o àti àáfàá ní o àti olóṣèlú ní o àti olóògùn ní o oníṣègùn ní o àtẹ̀ntì ń ṣe bá ní o ẹ má lo èèyàn mọ́ o ẹ má lu àwọn ọmọ wa mọ́ o ẹ má pa àwọn ọmọ wa mọ́ o lẹ́yìn èdè tó bá ti pa àwọn ọmọ wa ò ní sóríire o
lẹ́yìn èyí tó bá ti pa àwọn ọmọ wa Jaiye ó sọ ìgbùgbù lẹ́yìn èyí tí mo ti sọ yìí ilé ti ṣe tẹ́lẹ̀ ọlọ́mọ wọ̀ náà ti dáríjì mo gbàdúrà ìdáríjì fún mo sì.